bí àárín àgbáyé ní ṣe sọ àsọtẹ́lẹ̀ ọ̀hún nìyẹn o pàápàá lórí owó náírà tí ìjọba Buhari pààrọ̀ lójijì bó ṣe kò lè kí agbé ìwìdí akẹsàn tí ètò ìdìbò súbétílé dáadáa kí ni wọ́n bá ìlú Ọ̀wọ̀ ìyẹn Wòlíì Olagunroye Faleyimu wí o nípa owó tó ti di gúdẹ sọ́wọ́ àwọn èèyàn kan bó ti ṣe wá kù lè kí ìdìbò wáyé láàrin ọjọ́ 8 sí àsìkò yìí kí ló sọ pé ó máa ṣẹlẹ̀ gan èwo gan ló ti ń ṣẹlẹ̀ níbẹ̀ ọ̀rọ̀ rèé o látẹnu ẹni àmì òróró nì ọmọ ọlọ́wọ̀ máa dẹ̀ ọmọ ọlọ́dún gbogbo Olagunroye Faleyimu. tàbí kò ní padà wá. ìbò fẹ́ bá rí ló máa determine. bẹ́ẹ̀ ni òun náà lè pẹ́ ń bẹ̀ tán láti sọ tẹ́lẹ̀ pé jánálì ẹ̀ kó máa ṣe nǹkan sílùú ẹ̀ àtún repeat ẹ̀. ṣé ìyẹn Adémọ́lá Adélékè yìí. bẹ́ẹ̀ ni kò sẹ́ni tó máa pa àwọn sanwó owó yẹn náà wọ́n ń lọ kò sí gómìnà kan tó lè dọdún 4. nínú ìtafẹ́ tàbẹ́tàbẹ́ yìí. kò sí dùgbẹ̀dùgbẹ̀ máa jábọ́ Nàìjíríà máa mì Ọlọ́run ló sọ fún wa kì í ṣe fọ́ọ̀mù àdáfá nǹkan tọ́lọ́run bá sọ fún wa làwa ń sọ ẹni máa ṣàárẹ̀ orílẹ̀-èdè kì í ṣe tó lówó rẹpẹtẹ tọ́lọ́run yàn ló sọ fún so gbogbo eléyìí tó ń ṣe yìí wọ́n fẹ́ kó owó dànù ni ara owó náà wá ẹlòmíì sì máa dowó dànù báyìí tí wọ́n bá bẹ̀ sí ṣe owó ẹ̀ tó owó ẹ̀ máa lukudéètì sílé tó ní mọ báǹkì tó máa gbé lọ torí wọ́n á béèrè lọ́wọ́ ẹ̀ pé níbo ló ti rí owó tó ń kó bọ̀ yìí ó dìgbà tó yẹ bá kúrò tán lẹ máa mọ nǹkan táwọn gọ́ọ̀mẹ̀ntì ṣe wọ́n mú ara wọn olè ló mọ̀ọ́sẹ̀ olè àwọn sì máa dowó dànù owó sì máa bu mọ́ ọ̀nàmíì lé nígbà tó bá kó bílíọ̀nù wá sọ̀rọ̀ níbi ìpín níbo ló ti rí àgbọ̀yé sà tó fẹ́ change bílíọ̀nù. gbé bolo ti rí bílíọ̀nù bẹ́ẹ̀ ni iṣẹ́ wo ló ń ṣe ìwọ oníròyìn bẹ́ẹ̀ ni tó ní 1 bílíọ̀nù lọ́wọ́. so owó náà àwọn míín sábà ń kówó sílé ni so ò lè pín fún ẹnìkankan ń sìn pé kó lọ máa kó sáà bó kún fẹ́ lómi kó bá ẹ change àjò owó ẹ̀ mélòó lèèyàn tó fẹ́ fáyà kìlà pa àdúrà wa gbà so bó ṣe rí nìyẹn tọ́ṣú yẹn ni o èmi ò ń dáfá ìbò February ìbò tó fẹ́ dì yìí presidential ló máa determine bóyá oyè tó lọ máa wá àti sọ tẹ́lẹ̀ bó wá wọn eléyìí wọn ò lè pẹ́ ń bẹ̀ mo ti sọ fún lọ́jọ́ tó ti san lówó náà. bàbá so kì í ṣe ọ̀rọ̀ appeal tó ń lọ lẹ́yìn náà lọ sí supreme kò ń ṣe ìyẹn kọ́ ló máa dífà ẹ̀. ẹ dúró gbogbo nípa tó bá fẹ́ retí lọ́rọ̀ àtòun náà gan àtàdémọ́lá Adélékè náà kó o máa dúró de ìbò tó fẹ́ dì. ní February ní bí ọ̀sẹ̀ mẹ́ta táwọn. bẹ́ẹ̀ ni kó gbogbo wọn pátá kò síbi tó kò sí gómìnà náà ó dá mi lójú bọ́lá wọn ti sọ fún mi. tó bá lọ́dún mẹ́rin. tó máa ń bọ̀ lọ́dún mẹ́rin bọ́n bá ní ìdìbò tàbí wọ́n fipá gbé ẹnìkan síbẹ̀ wọ́n máa fi àwọn mílítì máa fi mọ́ fọ́rí ẹ̀ ni. kí ló sọ fún yìí wọ́n á fi mọ́ fọ́rí ẹ̀ kò lè pẹ́ ń bẹ̀. one force mo fẹ́ ní mo fẹ́ ṣe gbogbo wọ́n á fi mọ́ fọ́rí ẹ̀ ni. àwọn kan tiẹ̀ sọ pé owó tó kó ńlẹ̀ yìí tó ti rí pé àwọn fi náírà wọ́n ní pé ó máa jẹ́ kí ẹ̀kọ́nọ́mì padà dáa ni ṣé bẹ́ẹ̀ ni ṣá. èmi ò read the economist. nígbà tó wò bá pọ̀ rẹpẹtẹ. ó ní mi read the economist. tó bó ṣe rí nìyẹn àwọn olóògbé sọ. ṣùgbọ́n kan tó lọ́n sọ ni pé. nǹkan tó lọ́n sọ fún mi nìyẹn kò sí owó kan tó máa pọ̀ rẹpẹtẹ nǹkan tí Ọlọ́run sọ pé Nàìjíríà ṣe máa le pé 2020 mo sọ lọ́jọ́ yẹn 2035 lọ́lọ́run pè èmi mo sọ fún yín pé mo bá Ọlọ́run sọ̀rọ̀ pé àwọn èèyàn máa sọ́fà àwọn ọmọ ẹwẹ́ tó ń bọ̀ pé kó fi sí 2025 Ọlọ́run sọ pé òun gbọ́ 2035 Ọlọ́run sọ pé orílẹ̀-èdè máa jìyà pa èmi mo bá Ọlọ́run pé àwọn ọmọ ẹwẹ́ tó ń bọ̀ ṣé àwọn ọmọ ẹwẹ́ tí ń jìyà ń sìn ẹlòmí òróró tọ́mọ ẹ̀mọ́ kò níṣẹ́ so èmi mo bá Ọlọ́run sọ ń gbà yẹn pé kó jẹ́ 2025 yẹn mo ti sọ tẹ́lẹ̀ mo tún di pt ẹ̀ lẹ́nìí àdúrà wa gbà tó ti yẹn sìn bó ṣe rí nìyẹn wọn ní kàkà kó dẹ̀ lára ìyá jẹ. o wọ mẹ bóbìnrin. bẹ́ẹ̀ ni ẹyẹ wá yí ilé yẹ. ẹ rí pé kò sí changes yẹn lẹ́yìn yẹn ìjì tún máa jà Ọlọ́run máa tún fìjì já àwọn olówó àwọn gbajúmọ̀ orílẹ̀-èdè yìí.